Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. A dúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ẹ kà wá mọ́ àrùn àlẹ́ ọyọ̀ kan lónìí. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí èní ọjọ́ àbámẹ́ta mìíràn. A dúpẹ́ nítorí gbogbo àbá rere yín tí ẹ ní fún ayé wa lẹ́yìn Olúwa yóò múṣẹ. Èyí tí àwa pàápàá ní fún ara wa, ẹ̀yin Olúwa yóò múṣẹ. Àti pé láti òní lọ, a ó máa gbọ́ ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ ti Ọlọ́run nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 12 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ohùn kẹ́lẹ́ Ọlọ́run, ohùn kẹ́lẹ́ Ọlọ́run. Nígbà tí a ó mú àkọsórí wa nínú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìlá. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìlá tí ó kà báyìí: àti lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà iná, ṣùgbọ́n Olúwa kò sí nínú iná. Àti lẹ́yìn iná náà ohùn kẹ́lẹ́ kékeré. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba bákan náà, ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹsàn títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹsàn títí dé ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà báyìí pé: ó sì débẹ̀ sí ibi òkúta, ó sì wọ̀ síbẹ̀, sì kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run sì tọ̀ wá. Ó sì wí fún un pé, kí ni ìwọ ń ṣe níhìn-ín Èlíjà? Òun sì wí pé, ní jíjowú èmi jowú fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì kọ̀ májẹ̀mú rẹ̀ sílẹ̀. Wọ́n ti kó àwọn pẹpẹ rẹ̀ lulẹ̀ o. Wọ́n sì ti fi idà pa àwọn wòlíì rẹ̀. Àti èmi, àní èmi nìkan ṣoṣo ni ó kù. Wọ́n sì wá ẹ̀mí mi láti gbà kúrò. Ó sì wí pé, jáde lọ, kí o sì dúró lórí òkè níwájú Olúwa. Sì kíyèsí Olúwa kọjá, ìjì ńlá àti ilẹ̀ líle sì fa àwọn òkè ńlá ya. Ó sì fọ́ àwọn àpáta tútù níwájú Olúwa. Ṣùgbọ́n Olúwa kò sí nínú ìjì náà. Àti lẹ́yìn ìjì náà ìṣẹ̀lẹ̀, ṣùgbọ́n Olúwa kò sí nínú ìṣẹ̀lẹ̀ náà. Àti lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà iná, ṣùgbọ́n Olúwa kò sí nínú iná náà. Àti lẹ́yìn iná náà ohùn kẹ́lẹ́ kékeré. Ó sì ṣe nígbà tí Èlíjà gbọ́, ó sì fi agbádá rẹ̀ bo ojú rẹ̀. Ó sì jáde lọ, ó sì dúró ní ẹnu ihò òkúta náà. Sì kíyèsí ohùn kan tọ̀ wá wípé, kí ni ìwọ ń ṣe níhìn-ín yìí, Èlíjà? Òun sì wí pé, ní jíjowú èmi ti jowú fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí àwọn ọmọ Ísírẹ́lì ti kọ̀ májẹ̀mú rẹ̀ sílẹ̀. Wọ́n sì ti wó àwọn pẹpẹ rẹ̀ lulẹ̀. Wọ́n sì ti fi idà pa àwọn wòlíì rẹ̀. Àti èmi nìkan ṣoṣo ni ó kù o. Wọ́n sì ń wá ẹ̀mí mi láti gbà kúrò. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún títí ẹsẹ̀ ọgbọ̀n. Ní ìgbà oúnjẹ alẹ́ Olúwa, Jésù sọ pé ẹnìkan yóò fi òun hàn. Pétérù sì mú kí Jòhánù àyànfẹ́ béèrè lọ́wọ́ Jésù ẹni tí ń ṣe Jòhánù ń béèrè. Jésù sì dáhùn pẹ̀lú ohùn kẹ́lẹ́ tí ó jẹ́ pé Jòhánù nìkan ló lè gbọ́ ní ọ̀kan nínú àwọn iṣẹ́ ìsìn ẹ̀mí mímọ́ wa. Ọlọ́run wípé gbogbo àwọn àgùntàn mi máa ń gbọ́ ohùn mi, ṣùgbọ́n díẹ̀ lára wọn ló máa ń gbọ́ ohùn kẹ́lẹ́ mi. Ìyàtọ̀ wà láàárín láti gbọ́ ohùn Olúwa tí ó bá ń sọ̀rọ̀ àti láti gbọ́ nígbà tí ó bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Nígbà tí o bá gbọ́ ohùn kẹ́lẹ́ Ọlọ́run, ìwọ yóò wà ní iwájú àwọn akẹgbẹ́ rẹ. Ìwọ yóò sì jẹ́ ẹni àkọ́kọ́ nínú ohunkóhun tó bá ń pinnu láti ṣe. Mo gbàdúrà pé ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn kẹ́lẹ́ Olúwa láti òní lọ ní orúkọ Jésù. Láti gbọ́ ohùn kẹ́lẹ́ Ọlọ́run, o gbọ́dọ̀ súnmọ́ pẹ́kípẹ́kí ju gbogbo ènìyàn lọ. Kí Jòhánù tó gbọ́ ohùn kẹ́lẹ́ Ọlọ́run, Bíbélì sọ fún wa nínú ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n ipò tí ó mú ẹni tí ó rọ̀gùn ní àyà Jésù. Ó wí fún un pé, Olúwa, ta ní í ṣe? O kò lè súnmọ́ ẹnìkan ju ẹni tí ó rọ̀gùn láyà rẹ̀ lọ. Ìyẹn ni ipò tí o gbọ́dọ̀ mú. O gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run débi pé o lè gbọ́ mímí ọkàn rẹ̀. Kìkì àwọn ènìyàn díẹ̀ ló súnmọ́ Ọlọ́run tó èyí o. Ìwọ yóò sì rí i pé ìjèrè ọkàn ti di bárakú fún wọn, nítorí mímí ọkàn Ọlọ́run wà fún ọkàn àwọn ènìyàn. Ohun tó dára ni wípé Ọlọ́run ṣetán láti mú ọ súnmọ́ òun sọ nínú ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ, ẹ súnmọ́ Ọlọ́run, òun yóò sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀,
ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyèméjì. Ìbéèrè náà ẹ̀wẹ̀ ni, ǹjẹ́ o ṣetán láti súnmọ́ Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, báwo lo ṣe lè fẹ́ ẹ súnmọ́ ọn tó? Ní gbogbo ìgbà tí o bá ń ṣe àlàfo kan máa wà láàrin ní gbogbo ìgbà tí o bá ti ṣẹ̀, àlàfo kan yóò wà láàrin ìwọ àti Ọlọ́run. Ìwé Àìsáyà orí ìkọkàndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkíní dé ìkejì. Ìwé orin Dáfídì orí ìkọkàndínláàádọ́rin ẹsẹ̀ ìkejìdínlógún. Ohun àkọ́kọ́ tí o ní láti ṣe ni kí o lè súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí láti máa gbọ́ ohùn kẹ́lẹ́ rẹ̀ ni kí o jẹ́ mímọ́. Ní kété tí o bá jẹ́ mímọ́, Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ohun tó wà fún etí rẹ nìkan. Ǹjẹ́ o fẹ́ gbọ́ àwọn ohùn kẹ́lẹ́ Ọlọ́run bí? Kí o sì di olùtọ́jú àwọn àṣírí àtòkèwá. Súnmọ́ nínú ìwà mímọ́, ìjèrè ọkàn àti ìpéjọpọ̀ lónìí. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn kẹ́lẹ́ rẹ láti òní lọ ní orúkọ Jésù. Bàbá jọ̀wọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn kẹ́lẹ́ rẹ láti òní lọ ní orúkọ Jésù. Mọ̀ọ́n dé wọ́n gẹ̀ o, ìpéǹpéjú ojú ní àlàáfíà. Bí tí a fi àdàgbà ọ̀run ṣíṣí kíkà tí èní sí ní eléyìí olúwa bùkọ́lá ayako ní ọkọ̀run sí ti nígbà tí a pàdé ní ọ̀la. Ó dàbọ̀.